إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحابه وسلم تسليما. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àláfíà àti orí ẹ̀jẹ̀jẹ̀ tó ń kọ́ máa bá gbogbo títí ń gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eré ìra tó fi ń kí ká padà sórí ètò Islam ọ̀nà là tó gbé afẹ́fẹ́ láàárọ̀ yìí arúgbó fọba tó mú wa lọ lánàá tó dáa padà ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run àwa aláàmà wá yìí náà lẹ́sìn máa láàsì máa bá pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run àti ìkẹ́ nǹkan kan ò ní ṣe àláfíà ẹnìkankan nínú wa ọba tó ṣe Ramadan ní rọrùn tábà látòrí ení èjì ẹ̀ta títí débi tó dé kódà bó ti yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti rò pé Ramadan ó parí lánàá a wá ṣe ọdún lẹ́ni ṣùgbọ́n ọlọ́run sọ pé rárá kò tí ì rí bẹ́ẹ̀ ọlọ́run ní pé kí Ramadan tún kọ̀ntínú lẹ́ni so Ramadan di 30 lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run ní gbogbo ayé àti ní gbogbo ayé Ramadan di 30 lẹ́ni ó túmọ̀ sí pé pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àṣẹ àti àánú ẹ̀ gbogbo wa ṣọdún lọ́la pẹ̀lú àánú ọlọ́run kọ́lọ́run dákunjọ kó ṣe ní ọdún ayọ̀ fún wa kó ṣe ní ọdún ìdùnnú fẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo ń tá a fẹ́ àti tá a béèrè lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run dákunjọ kó dá lẹ́nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ tọmọtọmọ tẹbí tara wa ìṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run má ka kúrò lórí wa àfi títóbi àti àánú àfi bẹ́ẹ̀ àfi ìkẹ́ àfi bẹ́ẹ̀ àfi ọlá orí kọ̀ọ̀kan tó fi tọkàntọkàn tó fi ti ìdùnnú tó fi ti ìbẹ̀rù ọlọ́run gbà àwẹ̀ àfi bẹ́ẹ̀ kó má ṣe ọdún yìí lọ́ṣẹ̀ mọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim tó àtúntì dé sórí ètò lẹ́ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà wa àti ìṣe wa ní gbogbo ọdọọdún pé a mọ̀ pé ìyìn tó bá kẹ́yìn nínú ètò wa báyìí a kì í gbàlejò torí pé òní ọjọ́ ọpẹ́ ọjọ́ ayọ̀ ni fún wa àwọn Yorùbá ní pé tí ò bá sí bá a ṣe kò ní sí bá a la ó yẹ ká ní yín ní ká lè bá a ṣe míì gbogbo àwọn tó ń ṣe onígbọ̀wọ́ ètò àwọn tí wọ́n forúkọ wọn ṣe onígbọ̀wọ́ ètò àwọn tí wọ́n fún wa lẹ́bùn àti bẹ́ẹ̀ lọ kódà yìí tẹ̀ wá ń lé tẹ̀ ń wò wá náà tẹ̀ jẹ́ kéto náà máa dùn lójoojúmọ́ gbogbo yín là ń láti dúpẹ́ là ń láti kí là ń láti yìn ká mọ rírì yín torí ẹ̀ lẹ́wọ̀n fi ń ṣe ọjọ́ tó bá parí ètò báyìí àfi ṣe ọjọ́ ọpẹ́ ni so kò sí àlejò lórí ètò lẹ́ni àjọ láǹfààní láti bára wa sọ̀rọ̀ láti béèrè láti rub minds together ibi tó kù sí ibi tó dá sí níta ẹ fẹ́ ká tún fi kún ẹlẹ́ gbogbo lè lájọsọ lẹ́nu pẹ̀lú ògo Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa náà àníṣọ́ pé torí pé ní àlejò ká máa lọ sí iléeṣẹ́ alálùbáríkà gbogbo àwọn iléeṣẹ́ tá à ń polówó náà pátápátá àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa nìyẹn tó ń jẹ́ kéto dùn o tí ò bá sá wọn ni kò lè sá wa tí ò bá dẹ̀ sá wa kò sí nítẹ̀yìn náà fẹ́ wò nú ilé so lókè lọ́wọ́n jẹ́ ká lọ sí iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited tábà padà dé kí tó wá tẹ̀síwájú. Are you looking for quality feeds that will make your livestock grow big and reproduce quickly? FA Field Mill and Global Services is your best bet. We have livestock feeds like broiler starter mash, broiler finisher mash, layers mash, chick mash, and grower mash. It is NAFDAC approved. We are also into animal and poultry husbandry, where we rear chicken that lay eggs, layers, cow, sheep, turkey, catfish, goats, and many more. FA Feed Mills and Poultry is situated at number 1 Alhaji Ijebu Street off Awokoya Street behind the Bash Oil and Gas petrol station, Ijebu Ode, Ogun State. Our farm is located along Ogbogbo Ijari Road behind St. Luke Anglican Church, Ogbogbo in Ogun State. You can call this number 0803 359 5545 at FA Field Mill and Poultry. Your comfort is our concern. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Salma?
káàbọ̀ láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited àti iléeṣẹ́ Aspira Nigeria Limited. Àwọn tí wọ́n jẹ́ gbòógì nínú ètò wa lórí ètò yìí náà nìyẹn ní gbogbo ìgbà tá a fi ń bẹ̀rẹ̀ iléeṣẹ́ FAF, iléeṣẹ́ Aspira Nigeria Limited, iléeṣẹ́ Dibash Oil and Gas, iléeṣẹ́ Aquabash Water, iléeṣẹ́ YS Farms àti bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn pátá la mọ rírì wọn torí pé tí ò bá sáwọn ni kò lè sí àwa. Kétò lè bá a dùn kó lè bá a lárinrin, gbogbo àwọn iléeṣẹ́ yìí náà papọ̀ sórí ètò wa tó fi jẹ́ pé ètò náà dùn ó lárinrin o. Ṣùgbọ́n ẹ̀ka tẹ̀ kọ́kọ́ fi fọpẹ́ fọlọ́run náà ọba tó ṣe nírọ̀rùn fún wa. Ramadan kínní, èkejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, ẹ̀karùn-ún. Ó dájú pé gbogbo ẹni gẹ́bí táwọn afáàfin kọ́ wa kò ń ṣe gbogbo wa tá a jọ bẹ̀rẹ̀ Ramadan láti ení èjì ẹ̀ta gbogbo akọ́là wà láyé lónìí. Kábíyèsí ọlọ́run àfi bú wọn o, ọlọ́run àfi yìn ẹni o, àfi mọrírì ẹni o, àfi mọrírì àánú àti ìkẹ́ ẹ lórí wa, àmọrírì ìṣọ́ ẹ àti ààbò ẹ lórí wa, àmọrírì àánú lórí wa pé àti ẹ̀tún di ọdún ní Ramadan yìí ó tún wá fún wa àǹfààní ni. It's just an opportunity and it's a great opportunity for us to be alive today láti witness pé Ramadan pé 30. Àwọn kan mọ̀ pé ó ti pé 30 o, àdèjọ bẹ̀rẹ̀ ni wọ́n ti lọ. Àwọn kan wà lórí ìwòsàn báyìí wọn ò tí ì kúrò láyé ṣùgbọ́n wọn ò mọ̀ kò tán wà. So gbogbo eléyìí a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a fi ń mọ rírì Ọlọ́run ni. A tún wá fi ń bẹ Ọlọ́run nínú àánú àti agbára ẹ̀ nínú ìjọ kan ṣoṣo Ọlọ́run. Gbogbo ẹni tó wà nípò tí ò mọ ibi tóun wà lórí àárẹ̀ tàbí lórí ìgbèkùn Ọlọ́run dákun bá tú wọn sílẹ̀, fún wọn ní àlàáfíà tó pé, fún wọn ní ìlera tó pé, fún wọn ní ìdùnnú àti ayọ̀ láti inú ọkàn wa. Wọlá àti tóbi ẹ wọlá àánú ẹ wọlá la ilaha illallah la hawla wala quwwata illa billah ilal azim. Iléeṣẹ́ FAF, iléeṣẹ́ Dibash Oil and Gas, iléeṣẹ́ Dibash Frozen Foods, iléeṣẹ́ Aquabash Water, gbogbo iléeṣẹ́ ìpátápátá dórí iléeṣẹ́ Dibash Minimat, gbogbo iléeṣẹ́ ìpátápátá lábẹ́ àkóso bàbá wa Alhaj Abdulfatah Adébáyọ̀ Ṣehu. Ọlọ́run dákunjọ bá wa lọ́rọ̀ ẹ̀mí, bá wa gùn yín lẹ́mìí, bá wa ṣe àlékún ìdùnnú àti àlàáfíà, àlékún ẹ̀mí gígùn tó lóore nú, àlékún àrísìkí tí ò ní bóṣì tán. Ọlọ́run dákun bá ṣe fún yín nírọ̀rùn wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run. Iyì lẹ jẹ́ fún wa ní Akilẹ̀ Ìjẹ̀bú, iyì àti ẹwà lẹ jẹ́ fún wa lógùn state àti ní Nàìjíríà lápapọ̀. Ọlọ́run má jẹ́ kí ìràwọ̀ yín wọ ọmọ láéláé. Ọlọ́run má jẹ́ kí ìrà yín wọ yín, má jẹ́ kó wọ mi, má jẹ́ kí ìmọ́lẹ̀ yín má jẹ́ kó dókùnkùn láéláé wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run wọlá la ilaha illallah. Bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ Aspira Nigeria Limited. Ọlọ́run dákunjọ má jẹ́ kí iléeṣẹ́ Aspira má jẹ́ kó dàrú, má jẹ́ kó jóná, má jẹ́ kó bàjẹ́ láéláé. Òkè tẹ́yẹ ń fọ̀hún ní kọ́lọ́n jẹ́ kí iléeṣẹ́ wọn máa lọ, àti gbogbo àwọn iléeṣẹ́ pátápátá tó wà lórí ètò yìí lápapọ̀, àti àwọn iléeṣẹ́ tí ò tiẹ̀ sí lórí ètò tiwa yìí táwọn náà wà lórí àwọn ètò míì tó fi ń gbẹ̀sìn Ọlọ́run bá ga. Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ yín dàrú láéláé, má jẹ́ kẹ́ ẹ kábàámọ̀ pé kí lè tẹ́ fi náwó sójú ọ̀nà tọ́lọ́run. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ kábàámọ̀ àti ń tó kéré àti ń tó tóbi. Ọlọ́run dákunjọ bá àtúbọ̀ gbọ́wọ́ yín sókè, jẹ́ kẹ́ máa rí àánú Ọlọ́run àti ìkẹ́ ẹ̀ lórí pé bí ẹ ṣe ń ná sójú ọ̀nà tọ́lọ́run. Ọlọ́run dáadáa padà oore kó dá padà fún yín, kọ́lọ́run jẹ́ kẹ́ máa rí bẹ́ẹ̀ wọlá àánú ẹ̀ wọlá agbára ẹ̀ wọlá la ilaha illallah. Now bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ YS Farms tó wà ní Kàngbá. Ọ̀gá ni wọ́n o, torí pé wọ́n gbìyànjú gudugudu méje àti yàyà mẹ́fà láti bí ọdún 3-4 sẹ́yìn tá a ti jọ darapọ̀ lórí ètò yìí. Kódà bẹ́yìn gan ò bá tiẹ̀ mọ̀, àwa mọ̀, mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ̀ wálé náà mọ̀, torí pé nígbà tá a bá ti ń wá lọ́dọọdún tá a mú tá a jọ ń wá, tá a jọ ń polongo, tá a jọ ń ṣe gbogbo ẹ̀, ẹ mọ̀ pé kódà tí ò bá sí bó ti jẹ́ ni, tí ò bá torí pé gbogbo àwọn iléeṣẹ́ yìí tí wọ́n parapọ̀ yìí ló sọ àwa di àpèwáwò faraàlú. Nítorí bẹ́ẹ̀ ọba tó ní àánú, tó ní ìkẹ́, tó ní ìṣọ́, tó ní àránṣẹ́, kọ́lọ́run dákun bá ṣe fún wọn Ọlọ́run. Àwọn bàbá wa tí wọ́n ní iléeṣẹ́ náà Alhaji Muhammadu Yusuf Adéwálé Ṣòwò, kọ́lọ́run dákunjọ ọmọdé ni wọ́n, kọ́lọ́run dákun bá dà wọ́n lágbà, kọ́lọ́run bá dà wọ́n lágbà, kọ́lọ́run dákun bá dà wọ́n lágbà. Ọba tó rí wọn lọ́mọdé tó ti fi àti ọmọdé gbé ọlá iyì fún wọn àti ìtẹríba, kọ́lọ́run dákun má gbà kankan nínú ẹ̀, àtowó àtọlá àti ẹwà àti ìwà rẹ̀lẹ̀, kọ́lọ́run má gbà kan kúrò lára Alhaji Yusuf wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run la hawla wala quwwata illa billah ilal azim. Bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ Mosotech phone and accessories. Engineer Yunus adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, kọ́lọ́n dákun bá a dúpẹ́, kọ́lọ́n jẹ́ ká Ọlọ́run túbọ̀ bá a mọ rírì yín,
wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ọlọ́run ọba tẹ́ ń ṣe fún kọ́lọ́n dákunjọ́ bá dá àdápadà oore fún yín bá a ṣe àdápadà tí oore tí ìdùnnú fún yín ní mo ní àǹfààní láti mọ ọ̀nà bíi mẹ́ta mẹ́rin tí engineer Yusuf tí wọ́n ń nawọ́ sí amíjà Yunus tó ń nawọ́ sí kọ́lọ́n dákunjọ́ ọba tó ní ẹ̀san kọ́lọ́n dákun bá dá padà fún yín bẹ́ẹ̀ yẹn ò bá mọ̀ wọ́n dáadáa tó bá rí wọn nígboro kò lè mọ̀ pé ẹni tó ń pè bẹ́ẹ̀ lélẹ̀ nítorí jẹ́jẹ́ ẹ̀rín ìwà rẹ̀ lẹ́ni ṣùgbọ́n ọba tó rí yín tó gbé yín kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run dákunjọ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí oore fún yín àtẹ̀yìn àwọn ìyàwó àwọn ọmọ àti iléeṣẹ́ àtẹ̀bí yín lápapọ̀ ọlọ́run má fọwọ́ bànújẹ́ kọ̀ọ̀kan nínú ẹ̀ wọlá àánú ọlọ́run wọlá agbára ọlọ́run wala la ilaha illallah. bẹ́ẹ̀ náà ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ olúwaṣeun fún mi stores iléeṣẹ́ olúwaṣeun fún mi stores àwọn pé ńgbà tá a ti tán ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bí ọdún mẹ́ta mẹ́rin náà sẹ́yìn tán ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí lórí àpé kódà gbogbo àwọn tó lọ ń gbẹ̀bùn ní iléeṣẹ́ wọn náà wò pé in fact ó dà pé káwọn máa padà lọ́bẹ̀ lójoojúmọ́ ni ẹnìkan tiẹ̀ sọ mí pé kò sí ọjọ́ tóun lọ síbẹ̀ lọ gbẹ̀bùn tóun ò ní rí kinní kan tóun fẹ́ ra nínú ẹ̀ torí pé kódà àwọn oríṣiríṣi tí wọ́n ń ta ní iléeṣẹ́ olúwaṣeun fún mi stores ó ju bẹ́ẹ̀ mi ṣe polówó lọ mo ní mélòó la fẹ́ sọ nínú yorùbá ní mélòó la fẹ́ kanú yín adépèlé tó bó ti rí náà nìyẹn iléeṣẹ́ olúwaṣeun fún mi stores alájà wa kọ́lọ́dà kún bá ṣe àlékún oore fún yín ṣàlékún ìdùnnú fún yín ṣàlékún àlàáfíà àti ẹ̀mí gígùn fún yín iléeṣẹ́ náà ọlọ́run má jẹ́ kó dàrú má jẹ́ kó jóná ọlọ́run jẹ́ kó túbọ̀ máa gbèrú sí i wọlá ti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run gbogbo àwọn tẹ́jọ́ máa dowó pọ̀ àwọn oníbàárà àwọn alájọsọ àwọn alájọjókòó pọ̀ àwọn tó ń jẹ́ jẹ́nẹ́bọ̀ yín ọlọ́run dákunjọ ìfẹ́ tó fi sáàrin ọlọ́run má jẹ́ kífẹ́ náà bàjẹ́ láéláé wọlá àánú wọlá agbára wọlá la ilaha illallah la hawla wala quwwata illa billah ilali lazim bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ minfadli rahman islamic stores minfadli rahman nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ lórí ètò yìí lọ́dún náà lọ́hùn torí pé orúkọ wọ́n tún parúkọ dání níjọ́ náà lọ́hùn wọ́n jẹ́ fadlullah islamic material center ṣùgbọ́n bí ọdún méjì sẹ́yìn wọ́n tún parí sọ di minfadli rahman láti inú ọlá ọlọ́run ni tó ọlọ́run ọba tó ní ọlá ẹ̀ tó ní aránṣẹ́ tó gbé kalẹ̀ ọlọ́run dákun má jẹ́ kó bàjẹ́ láéláé wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run gbogbo ìdùnnú yín ọlọ́run má sọ di ìbànújẹ́ gbogbo tó lè wọ́n á máa dùn yín lọ́kàn kọ́lọ́run bá sọ di ìdùnnú kó sì ṣe àlékún oore àti ìṣọ́ lórí yín àtẹ̀bí àtàrà àti dúkìá wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah. bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ isolate fabric business tó wà nílùú abẹ́òkúta ní òkèléwé Jude Jones kọ́lọ́n dákunjọ bá a gbé ilé náà iṣẹ́ náà kó bá a gbé sókè dáadáa ju bó ṣe wà lọ àwọn ṣẹ̀ṣẹ̀ ń dìde wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni kọ́lọ́n dákunjọ ṣùgbọ́n àǹfààní tán ti ṣe fáwọn èèyàn ní agbègbè yẹn kò lẹ́lẹ́gbẹ́ kódà àwọn tí wọ́n ti darapọ̀ tó ti bá wọn dòwò pọ̀ tó ti gbéṣẹ́ fún wọn tó ti ṣiṣẹ́ sáyé sí wọn ní gbogbo ohun tí wọ́n gbé wá kódà àwọn gan wò pé ṣé lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣá àbó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ torí pé àwọn kọ́ṣẹ́ wọ́n tún lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ìjọba tún fún wọn ní certificate so iléeṣẹ́ isolate fabric business tó wà ní òkèlè Jídé Jones kọ́lọ́n dákunjọba agbéléṣẹ́ yín sókè títí láéláé kó máa ga lójoojúmọ́ tílẹ̀ bá mọ́ tílẹ̀ bá ń ṣú kọ́lọ́n jẹ́ kí iléeṣẹ́ náà máa ga aláṣà àti olùdarí iléeṣẹ́ náà alájà wa Mariam kọ́lọ́n dákunjọba ṣàlékún oore fún yín ṣàlékún ìdùnnú fún yín ṣàlékún dáadáa yín ṣàlékún àlùbáríkà wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run bọ́ba tó gbé àwọn iléeṣẹ́ FAF sílẹ̀ tó jẹ́ kó ga débi tó délé ni gbogbo iléeṣẹ́ tó kù lábẹ́ náà ọlọ́run dákun bá gbé yín dìde iléeṣẹ́ mosotech iléeṣẹ́ minfadli rahman iléeṣẹ́ isolate iléeṣẹ́ olúwaṣeun fún mi stores kọ́lọ́n jẹ́ kí gbogbo iléeṣẹ́ yìí kó dàbí àwọn iléeṣẹ́ FAF kó dàbí iléeṣẹ́ Dibash oil and gas kó dàbí iléeṣẹ́ Aspra Nigeria limited tó máa ní ẹ̀ka káàkiri wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó wá aṣọ onígbọ̀wọ́ ètò àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ṣe onígbọ̀wọ́ ètò tí wọ́n ní tí wọ́n ń tà rárá wọ́n ní tí wọ́n ń tà wọ́n dẹ̀ ń fún wa lówó lọ́dọọdún wọ́n ní tí wọ́n ń tà àwọn kan ń bá ọlọ́run ṣòwò ni wọ́n ní ilé iṣẹ́ kan wọ́n ní ṣọ́ọ̀bù kan tí wọ́n ṣí wọ́n lọ́jà kan tí wọ́n ń tà iṣẹ́ míì làwọn yàn láàyò wọ́n dẹ̀ fẹ́ polongo àbí láti pariwo ilé iṣẹ́ wọn so ọba tó gbé yín kalẹ̀ tó ṣe yín bẹ́ẹ̀ ọlọ́run ọba tó ní àánú tó ní ìkẹ́ tó ní àránṣẹ́ ọlọ́run dákun bá wa da oore fún yín bá a ṣàlékún oore ṣàlékún ìdùnnú ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà àti ìdùnnú téèyàn fi ń lo ọlá tó fi ń lo ọrọ̀ kọ́lọ́n dákun bá a jogún fún yín tọmọtọmọ tẹbí tara yín wọlá àánú ọlọ́run wọlá agbára ọlọ́run wọlá la ilaha illallah àwọn tó wà nílẹ̀ yìí adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run dákun bá a bùkún yín
àwọn tó wà lókè òkun l'Amẹ́ríkà ní UK àti gbogbo ibi tí wọ́n wà ní Canada wọ́n tún fowó ránṣẹ́ sí wa lọ́dọọdún. Wọ́n wà ní Canada, wọ́n wà ní UK, wọ́n wà ní US, wọ́n fowó ránṣẹ́ sí wa lọ́dọọdún. Kódà ọba tó ní àánú, ọba tó ní ìṣọ́, àwọn bàbá ńlẹ̀ Yorùbá wọ́n ní ilé làbọ̀ sinmi oko, wọ́n ní àjò kì í dùn kó nílé tún gbàgbélé, wọ́n ní gbogbo nta bá ní lájò oko ni o, wọ́n ní kéré oko délé tọmọtọmọ tẹbí tara àtẹbí àtara àtìyàwó àti dúkìá yín kó wálé tọmọtọmọ pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tẹ́ bá fẹ́ wálé ló máa wùn yín wálé, nígbà náà lọ́lọ́run máa mú yín wáyé lárí àtàláfíà. Gbogbo àtẹ́ bá ń lọ tẹ́ ń bọ̀ ẹ̀ ń wálé wá ṣe iléyá, ẹ̀ ń wáyé wá ṣọdún, ẹ̀ ń wáyé wá ṣe ṣíṣe, ẹ̀ ń wálé wá ná owó láti wá ṣe àǹfààní fọ́mọ èèyàn nínú ilé, ẹ̀ máa dé lébi láyọ̀, ẹ̀ máa padà sọ́run láyọ̀ àtàláfíà. Wọlá àti tóbi Ọlọ́run, wọlá àánú Ọlọ́run, wọlá la ilaha illallah. Mi ilé máa dárúkọ tán torí pé wọ́n pọ̀ ní pàápàá jùlọ l'Amẹ́ríkà, wọ́n tiẹ̀ fẹ́ wá pọ̀ jù. Ọlọ́run tó gbé yín kalẹ̀ bẹ́ẹ̀ tó wá fi ìmọ̀ yín ṣọ̀kan, tẹ́nìkan bá ti fún wa tẹ́lómi ò tí àwọn pé ò tí dá sétò yẹn bọ́n ṣe ń lera wọn, bọ́n ṣe ń fara wọn, bọ́n ṣe ń rànra wọn létí náà nìyẹn. Ọba tó ṣe yín bẹ́ẹ̀ Ọlọ́run dákunjọ àpàdà sí gbà má jẹ́ kó tọ́ sí yín tọmọtọmọ pẹ̀lú ara. Wọlá àti tóbi Ọlọ́run, wọlá àánú Ọlọ́run. Gbogbo tí kálukú yín wá yàn láàyò nínú iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́hùn, àwọn tó ń ṣiṣẹ́ àdáni, àwọn tó ń ṣiṣẹ́ ìjọba, àwọn tó ń ṣiṣẹ́ ara wọn lọ́hùn, àwọn tó pé ọjà ni wọ́n ń tà àti bẹ́ẹ̀ lọ. Ọlọ́run dákunjọ má bà orúkọ yín jẹ́ láéláé. Gbogbo ìjọba tó wà lóde nísìnyí láì wọn àyè tẹ́ ẹ wá yẹn, òdì ìjọba yẹn Ọlọ́run bọ̀ ní jẹ́ kẹ́ ẹ rí òdì ìjọba, ojú ìjọba ìdùnnú ìfọkànbalẹ̀ lẹ́ẹ̀márí ní pẹ̀lẹ́ tó máa lé padà wá sílé. Wọlá àti tóbi Ọlọ́run, wọlá àánú Ọlọ́run, wọlá la ilaha illallah. bó ti wá hùn kẹwàá pẹ́ tó lọ́hùn Ọlọ́run á dá yín padà wálé pẹ̀lú àyàtà láfíà tẹ́ padà wá sí mi sínú ilé tẹ́ wàá tún jẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kó tó di pé Ọlọ́run á ní pé ó yá kẹwàá bá Ọlọ́run lọ lálejò nínú ilé ẹ̀ lọ́hùn nígbà tẹ́ bá ti dàgbà tẹ́ ti dorúgbó. Yorùbá sọ pé ẹ darúgbó ẹ fi èrìgì jobi ẹ fọwọ́ pawọ́ ẹ fi èrìgì jobi pẹ̀lú ògo Ọlọ́run wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run àti tí lamẹ́ríkà ni o àti ní Canada ni o àti ní UK ni o àti gbogbo àwọn àyè yòókù tẹ́ ti ń dáwó náà tẹ́ ti mú wá Ọlọ́run dákun má jẹ́ káyè náà bàjẹ́ wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó wà nílé pátápátá náà kódà ó pọ̀ nínú àwọn tó wà nílé kéèyàn bá wo bí Nàìjíríà wá ṣe rí láti bí ọdún 3-4 sẹ́yìn kí ni mo tiẹ̀ ń sọ láti bí ọdún 10 sẹ́yìn látàyè ìjọba àtàná tó kọjá lọ sísìn èèyàn mọ̀ pé kódà nǹkan náà ò fẹ́ rọrùn bóyá lẹ́nu ijọ́ mẹ́ta yìí ló fẹ́ máa rọrùn. So téèyàn bá wà tọwọ́ bá kò tó mú jáde tó ń nà sójú ọ̀nà tọ́lọ́hún bó ṣe ń nà fọwọ́ iná ń nà sáwọn ayé bòmíì náà wàláì ní Nàìjíríà tájọ ń ṣiṣẹ́ yìí àwọn náà ń ṣiṣẹ́ àwọn bí bó ṣe rí Yorùbá ní ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ wọ́n lákọ̀ ọṣẹ́ ló ń ṣe àdúpẹ́ o àmọ́ lóore o àmọ́ rírì yín o pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ aburú níwájú Ọlọ́run àbámọ̀ pé ká ní mo dẹ̀ mọ̀ ní mi ìbá dẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ o ká ní mo mọ̀ pé bí ẹ̀san Ọlọ́run ṣe máa rí lélẹ́yìí lọ́jọ́ àlèkíámọ̀ bọ́rọ̀ yín ó ṣe rí nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run àtàwọn àtẹ̀yìn àlùjọ́nà onídẹ̀ra la fi máa ṣe bùgbé pẹ̀lú ògo Ọlọ́run wọlá títóbi ẹ̀ wọlá àánú ẹ̀ wọlá la ilaha illallah. Gbogbo ẹni tó wá fún wa lówó gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn náà bákan náà gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn bẹ́ẹ̀ látòrí màámi kan tẹ́ pé alájà wa n tó máa ń jà mí lẹ́nu tó jọ mí lójú jù lọ́rọ̀ wọn ni pé pensioner ni wọ́n rìtàárí opó tún ni wọ́n kábíyèsí Ọlọ́run kéèyàn jẹ́ opó láti bí ọdún bíi 10 sẹ́yìn àbí bí ọdún bíi 8-10 sẹ́yìn tó tún wá jẹ́ pensioner tẹ́ pé àmọ́ bí iṣẹ́ bí pension ṣe rí ní Nàìjíríà wa yìí ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà wallahi alazim mo fi títóbi Ọlọ́run búra sí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí màmá ló máa kọ́ pè mí pé àfà alájì ustaz ẹ̀bùn yẹn ti wà ńlẹ̀ ìgbà ọlẹ́ máa wá kó ẹ̀bùn yẹn ti wà ńlẹ̀ ìgbà ọlẹ́ máa à ń bọ̀ náà ẹ má bínú mọ́ mi à ń bọ̀ tó bá yẹ ajẹ́ ká kọ́kọ́ wá owó program náà kíníkan ó ní ẹ̀yẹ́ tẹ̀ wá gbé sọ́dọ̀ yín náà kí n tẹ̀ mọ́ pé ó ti kúrò lọ́rùn mi kí ni wọ́n ti wà fún wa tán lórí ètò yìí nínú ẹ̀bùn àwa kọ́ la máa sọ pé nǹkan báyìí ni kí wọ́n rà ṣùgbọ́n kò sí nǹkan tó rà tán gbé fún wa tí ò jọ wá lójú wàláì wọ́n á tán bá rà títí wọ́n á tún ra aṣọ wọ́n ò ta aṣọ o wọ́n á tún ra aṣọ eléyìí da ọkùnrin lè lo eléyìí kíní lè lo eléyìí kódà eléyìí náà fi tẹ̀yìn náà pìrìsẹ́ńtà yìí náà máa mú kankan nínú ẹ̀
àwa kọ́lẹ̀ fún òtì tí má ti kó fún yín èèyàn kọ́ mú títí yín nínú ẹ̀ tòun ti pé opó ni wọ́n tòun ti pé pensioner ni wọ́n ọba tó gbé yín kalẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹ sìn wá jìnnà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ jọrọ̀ ara yín pẹ́ ẹ jọrọ̀ àwọn ọmọ yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ ní kábàámọ̀ ní gbèsè ayé yín wọlá àti tóbi ọlọ́run ọba tó ti ń gbẹ́rù náà láti bẹ̀rẹ̀ títí dé ni ọlọ́run bò ní já yín ní tọmọ kò ní dójú tì yín pẹ̀lú ògo ọlọ́run kẹ́ ẹ tó pe ọlọ́run ọba ó ti dúró yóò ti dá yín lóhùn wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah gbogbo àwọn ọmọ yín pátápátá ẹ jèrè wọn wọ́n wá dàgbà wọ́n déèyàn wọ́n jẹ́yàn láyé wọ́n á là wọ́n á lu wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah bẹ́ẹ̀ náà ni màmá wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ dibash minimart alájàwá tower couch ṣe ewu kódà tí wọn bá sí nlé ní àsìkò yìí sì wọn ò sí nlé ṣùgbọ́n àwọn máa sọ pé stars ẹ lọ sí kínní ẹ lọ gba nǹkan báyìí mo ti ní kàn fún yín ní nǹkan báyìí kódà àwọn ń fún wa wọ́n á tún nípẹ́ tó lọ bá alágbájá náà ọ̀rẹ́ mi ni ọlọ́run kẹ́hùn náà ó yẹ alágbájá òun náà ò tí ì dá sí gbogbo ilé àwa kọ́ lẹ́ ń ṣe fún ọlọ́run lẹ́ ń ṣe fún wàláì mo dẹ̀ mọ́ pẹ́yìn náà mọ́ pọ́ ọlọ́run lẹ́ ń ṣe fún pẹ̀lú ògo ọlọ́run ẹ bá níwájú ọlọ́run pẹ̀lú èrè tó tayọ ń tẹ́ ẹ lérò wọlá àti tóbi ọlọ́run ọlọ́run á ṣe fún yín ní pẹ̀lú ògo ọlọ́run gbogbo àwọn ọmọ yín ti ń dìde wọ́n ti ń jẹ́ èèyàn o gbogbo àwọn ọmọ yín wọ́n ti jẹ́ ìdùnnú fún yín lẹ́nì ẹ̀ ní kànbànújẹ́ lórí ìkọ̀kan nínú wọn pẹ̀lú ògo ọlọ́run yorùbá sọ́bọ̀ wọ́n ní pé ẹ̀ tí ì bímọ nígbà táwọn ọmọ yín bá bẹ̀rẹ̀ sí ní bímọ tán bẹ̀rẹ̀ sí ní bímọ tán bẹ̀rẹ̀ sí ní ṣàbíẹmọ nígbà ilẹ̀ ń ṣe bẹ̀rẹ̀ sí ní bímọ ẹ̀ ṣe wàá jókòó ẹ̀ wàá jọrọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah la hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim gbogbo àwọn tó tún náwó sí wa lórí ètò yìí náà bẹ́ẹ̀ ọlọ́run dákunjọ́ bá wa dúpẹ́ o ẹnu tiwa ò gbọ́ pé torí pé ó kéré ṣùgbọ́n ìwọ̀nba tó kéré yẹn ẹ wo bó ti wà nínú ọkàn wa bó ti tó nínú ẹ̀mí wa kẹ́ bá wa gbà bẹ́ẹ̀ pé àwa kàn mọ̀ pé ajẹ́yìn lọ́pẹ́ láti dúpẹ́ fún yín ajẹ́yìn láti fún yín lápọ̀nlé ajẹ́yìn ní láti fún yín ní iyì tó ju nǹkan tẹ́ ẹ lérò lọ nítorí pé ẹ̀yin lẹ jẹ́ káyé mọ̀ wá ẹ̀yin la jẹ́ káyé máa pè wá nígbà míì tí n bá kúrò lórí ètò màá tún lọ change aṣọ mi torí pé tí n bá lọ láàrin ìgboro a sọ pé afáyín ni ẹ pírẹsẹ́ńtà ni ẹ Ona Ola kìnnìkan tí ò bá sẹ́yìn ni kò lè sá wa so amọ̀rírì yín o gbogbo yín lápapọ̀ ọba tó ní ẹ̀san kọ́lọ́n dákun bá a dúpẹ́ kó bá a san yín lẹ́san olóore kọ́lọ́n bá a san yín lẹ́san olóore kọ́lọ́n bá a san yín lẹ́san olóore àtàwa àti kọ́lọ́n jájọba lálìjọ́ náà onídẹ̀ra wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim mo extend kíkí mi náà lọ́dọ̀ àwọn bàbá wa àti àwọn màmá wa ẹgbẹ́ lẹ́kùn lẹ́jà lókè ajé market lóòótọ́ this is the first time but you really surprised me ẹ jọ mí lójú púpọ̀ gan wàláì nǹkan kékeré máa ń jọ èmi lójú ẹ jọ mí lójú púpọ̀ gan ó kún mi lójú ó kà mí láyà ọba tó ní ẹ̀san kọ́nà dákun bá a dúpẹ́ kó bá a san yín lẹ́san olóore kò ń ṣe tí ẹnu kì í ṣe tètè bọ́ọ̀lì o mo mọ rírì iṣẹ́ yín látàná o kódà bẹ́ẹ̀ wá sórí ètò yìí rárá mo mọ rírì iṣẹ́ yín mo máa tara tí yin àwọn Yorùbá lára mo máa yin Ọlọ́run lára Yorùbá pé research tí Yorùbá gbé kalẹ̀ tí wọ́n ṣe láti mọ̀ pé tí àrùn báyìí bá ń ṣèyàn oògùn báyìí la máa lò kí náà fi ṣe research yẹn máa ń jọ mí lójú báwo náà ṣe mọ̀ pé bẹ́ẹ̀ náà ni pé ewé kinní kan àti epo kinní kan àti kinní kan tá a bá papọ̀ á dẹ̀ ṣe kinní yẹn náà bẹ́ẹ̀ ìyẹn máa ń jọ mí lójú kún mi lójú púpọ̀ pé àwọn náà ní nǹkan kéyìnbó tó dé abáyọ táwọn bàbá sọ pé kíkiri kágbàdo tó dé kinní kan lẹ́jìdí ẹ̀ ti ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá wa lẹ́kọ̀ọ́ lẹ́jà lókè ajé ẹ̀yin màmá wa lẹ́kọ̀ọ́ lẹ́jà lókè ajé adúpẹ́ fún yín o iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ iṣẹ́ yín kò ní di wàhálà sí yín lọ́rùn kò ní di ọ̀ràn sí yín lọ́rùn ẹ mú ẹ dé ó yá wọn lọ wí títí ẹ wọ́n ṣàlàyé kò ní jẹ́ tiyín tọmọtọmọ pẹ̀lú ògo Ọlọ́run wọlá àánú wọlá agbára ẹ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tá a jọ ń ṣètò yìí lápapọ̀ torí pé tẹ bá ń rí Tajudeen Owódùn ní tẹ́ ń rí lórí afẹ́fẹ́ Yorùbá sọ pé èrò mi tó ń jó wọn ló nílùú ẹ wà nísàlẹ̀ ni o onílùú mi náà wà nísàlẹ̀ náà ni kémi kan ó yá ń bolóde ń bola abadé ń bolo láti rí kí ni kí n sọ ó yá kí lè fẹ́ ká ṣe tèmi nìyẹn o ṣùgbọ́n àwọn tó máa bọ́ sí orí pápá bí wàá tẹ̀yàn fẹ́ lọ sáré ìje tó ń wá owó kiri tó ń wá ẹ̀bùn kiri tó ń ronú lọ́sàn-án láàárọ̀ àwọn náà máa pè mí pé yes ẹni báyìí náà tuntun sanwó ó yá kíní báyìí náà tuntun ṣe o ó yá kíní kan o so gbogbo tíìmù yẹn that management team of Fadila
Islamic production mo mọ rírì yín o àjọṣe wa ò ní bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run tó kó wa jọ pọ̀ tó so wá pọ̀ tó fi ní pé kẹ́tò yìí máa lọ láti bí 20 ọdún ó tún lé àti ka 20 ọdún 1 àtúntún bẹ̀rẹ̀ another one tàbá tún kà lọ tó bá yá adi 5 adi 10 àtúndógún èmi ọlọ́run dákunjọ má jẹ́ kí àjọṣe wa bàjẹ́ láéláé káwa náà jèrè ara wa ká jèrè àwọn ọmọ wa káwọn ọmọ tiwa náà kọ́lọ́n jẹ́ kí wọ́n jẹ́ èèyàn gbogbo ń tá a fẹ́ nínú ìgbésí ayé tiwa lóore kọ́lọ́n ṣe fún wa tọmọtọmọ tẹbí tara àwọn ìyàwó wa àwọn ọkọ wa ọlọ́run dákun jẹ́ kán jèrè wa káwọn náà jèrè ara wọn wọlá àti tóbi ọlọ́run má fi wá bú Islam má jẹ́ ká tàbùkù bá Islam pẹ̀lú ògo ọlọ́run wọlá àánú ẹ̀ wọlá agbára ẹ̀ wọlá la ilaha illallah wọlá àníyàn tá a fi ń ṣe kọ́lọ́n fi àníyàn ẹnì kọ̀ọ̀kan wa san wá lẹ́san olóore kó fi àníyàn wa san wá lẹ́san wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah pábánbárì ẹ̀ náà ni iléeṣẹ́ tá a wà yìí iléeṣẹ́ Nta Ijebu Ode iléeṣẹ́ yìí lánàá rí gẹ́gẹ́ bí àfa Abdulrasheed Abdulgani ṣe máa ń sọ lórí ètò yìí pé lánàá àná iléeṣẹ́ Nta yìí ó máa dùn púpọ̀ ó máa lárinrin o àná wa dùn lórí ètò nínú iléeṣẹ́ yìí nílùú Ìjẹ̀bú Òde yìí láti Ìjẹ̀bú Òde wọ́n máa pè wá ní Ìbàdàn mo rántí pé nìkan pè wá láti bí Ọ̀yọ́ rí bí ọdún bẹ́ẹ̀ the first 3-4 years tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ that is 2006, 7, 8 or thereabout 2003 ní iléeṣẹ́ yìí bẹ̀rẹ̀ láti ìgbà náà ẹ̀kọ́ Islam late brother mi pàtàkì Bíọ́dún Mustapha Bíọ́dún Ọ̀nàfúyè kọ́lọ́n dákun bá fọ̀run kẹ́ kọ́lọ́n bá foríjì wọn wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run kọ́lọ́n dákun ṣekú nísìnyí fún un èmi àti ẹjọ́ dìde láti kékeré ni ìtàǹtẹ̀bọ́là wa kàn fọ ọmọ lè sí wọ́n wà ṣàmọ́ wà Ìjẹ̀bú Òde ra bó sí ní Ìjẹ̀bú Òde ìtàǹtẹ̀bọ́ ni so brother Mustapha Abiodun Ọ̀nàfúyè àjọ dìde ni bàbá àtìyá tó bí mi àjọ dìde àjọ mọ́ra wa ni so ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run nígbà tó ọlọ́run ní pé bó ṣe máa rí nìyẹn kọ́lọ́n dákun jọ kó bá fọ̀run kẹ́ farahun wàràhíyanu wàjánàtún nahim kọ́lọ́n dákun bá fi sálì jọ́nà onídẹ̀ra ẹni tó jẹ́ onígbìyànjú ni alákìtìyàn ni ẹni tó pé ó máa ń gbá kẹ̀kẹ́ ó máa ń káràmásìkì nǹkan tó bá fẹ́ ni kọ́lọ́n dákun jọ kó bá ṣe kú nísìnyí fún wọn wọ́n la gbígbàdo àánú Ramadan ni bá tàn mọ́lẹ̀ sínú kábàárì wọn ọlọ́run wọ́n láàánú ẹ̀ wọ́n la agbára ẹ̀ bẹ́ẹ̀ náà ni ètò ìpè ọ̀la nígbà náà lọ́hùn ẹ̀dìdẹ jísàrì ìpè ọ̀la àtẹ̀lé ọ̀nà ọ̀la àtẹ̀lé gbogbo ó wá ń dùn ún lọ ṣùgbọ́n lẹ́nìí mò ń sọ lé nítorí gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ wá lé ẹ̀yin tẹ̀ ń wò mí àtẹ̀yin tẹ̀ lè máa gbọ́ wa lẹ́yìn ètò yìí gbogbo ẹ̀yin màmá wa tẹ̀ wá lé bóyá ẹ̀yin tẹ̀ ń wò wá àtẹ̀yin tẹ̀ tún lè máa gbọ́ wa lẹ́yìn ètò yìí ẹ lè gbọ́ wa lẹ́ni ẹ lè gbọ́ wa lọ́la ẹ lè gbọ́ wa lẹ́yìn oṣù kan oṣù méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ gbogbo yín là ń pè afẹ́kẹ́ fi ìfẹ́ tẹ́ ẹ ní sí ìlú yìí akílẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ ìfẹ́ tẹ́ ẹ ní sí Ìjẹ̀bú lápapọ̀ ìfẹ́ tẹ́ ẹ ní sí Ìjẹ̀bú Òde bí o bá ṣe jọ pawọ́pọ̀ Yorùbá wọn ní ikán parapọ̀ ó mọ́lé ẹ bá ṣe parapọ̀ tá a mọ ojúde ọba tójúde ọba wá di àpò wá wò ẹ wá jẹ́ kí parapọ̀ náà bẹ iléeṣẹ́ Nta Ìjẹ̀bú Òde yìí ogún tiwa ni ogun wa ni ìjọba ò ní gbé kúrò ń bí ìmọ̀ ṣùgbọ́n ìjọba lè má bójú wẹ̀yìn wo bímọ náà láéláé wọn ò ní gbé kúrò wọn sì ní bójú wẹ̀yìn nítorí pé ọmọ tíjọba bí pọ̀ àwọn bàbá ilẹ̀ Yorùbá ẹ̀ bọ̀ wọ́n ní odó bàbá wọ́n ní ìta gbangba ló máa ń gbé tìyá ló máa ń wà nínú ilé táwọn ọmọ bá lo odó ìyá wọn tán wá gbé wọnú ilé torí pé kò ń ṣe fún ẹnikẹ́ni ẹni tó bá fẹ́ àgbà bá béèrè ni ṣùgbọ́n tó bá jẹ́ ti bàbá wọn ò lè gbé wọlé torí pé gbogbo arajọ ní bàbá bóyá ìyàwó 3, 4, 5, 6, 10 ni kódà àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò náà ní tiẹ̀ wọ́n ní nínú bàbá so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ federal government rí ṣùgbọ́n tó bá yẹ pé ti ìyá nìyẹn ni ti state tẹ́wọ̀n bá mú nǹkan state government ń sìn láàrin wákàtí kan sí méjì ọlọ́pàá dé àwọn agbófinró á dé torí pé wọ́n mọ̀ pé wọ́n lajúlẹ̀ wọ́n wà nítòsí wọ́n ń ṣọ́ ṣùgbọ́n ìjọba àpapọ̀ l'Ábùjá lọ́hùn kójú wọn tó tàn sí Abẹ́òkúta kó tó padà wá dé Ìjẹ̀bú Òde ó máa pẹ́ ó máa pẹ́ so gbogbo àwa tá a wá jẹ́ ọmọ Ìjẹ̀bú àtàtà ta nífẹ̀ẹ́ ìlú yìí dáadáa dọ́kàndọ́kàn gbogbo àwa tá a jẹ́ aṣòfin l'Ábùjá House of Reps member Senate bó tẹ̀ pé senator kan náà la ní in the whole 9 local government of Ogun East Senatorial District a dẹ̀ ní representative bẹ́ẹ̀ bíi tí mi bá ṣe mistake bẹ́ẹ̀ bíi 3 or thereabout so tí o gbọ́ bá parapọ̀ bó tẹ̀ ká wí lókè lọ́hùn
àsìkò ta ní àǹfààní ta ní lélẹ́yìí o àǹfààní ta ní rẹ o alọ́mọ Yorùbá ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí yìí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ́lọ́mbà lọ́ra ẹ̀mí ẹ̀ kó ṣe dáadáa fún o alọ́mọ Yorùbá ń bẹ̀ ń sìn tá a bá kùnà tá a bá ṣe tọ́mọ Haúsá bá débẹ̀ ṣé wọ́n máa rántí wa ká lo opportunity tá a ní ń sìn yìí ẹ wí ṣe ti bàbá gbogbo federal government parastatals tó wà ní akílẹ̀ Yorùbá ni mò ń sọ sí o I'm not talking only about Ijebus tó wà lákílẹ̀ Yorùbá ni bàbá ìfẹ́ nọwọ́ sí nítorí pé àwọn arábí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà tún ti wọ́n ṣe lọ́hùn nígbà tó wà ń bẹ̀ ń sin owó kan wà kó tó tún kan Yorùbá mi lẹ́yìn Tinubu yìí kọ́lọ̀ ń jẹ́ kó ṣojú ẹ̀mí tàwa yìí náà ni o torí pé ó kéré kò kéré 20 ọdún 30 ọdún abọ́ sẹ́yìn ó kéré kò kéré ẹwà tó bá sanjọ́ ti kúrò mbẹ̀ 2007 ẹwà tó wá kan Tinubu míì tí ò bá jẹ́ pé bí Tinubu ṣe rí nígbà yẹn gan pàápàá ni kò ní kan Tinubu kò ní kan Yorùbá so tí Yorùbá mi bá tí Tinubu bá kúrò mbẹ̀ kó tó kan Yorùbá mi ó máa pẹ́ Ìgbò wà ń bẹ òun tí wọ́n láwọn òde bẹ́ẹ̀ rí o èmi ò mọ̀ o àwọn ìjọ wà ń bẹ o Haúsá kún sọ́nà mẹ́ta o North East North West North Central kó tó kárí wọn kó tó wá padà bọ̀ sí South West so mo fẹ́ fi àǹfààní bẹ́ẹ̀ wá nítorí Ọlọ́run gbogbo àwa honourables pàápàá federal lawmakers reps member and senator bàbá wa ọlọ́lá wa His Excellency Ọ̀túnba Gbénga Daniel OGD. In fact, I know very, very much that you are one of the founding fathers of this station. You are one of the originator of this station. Mo dẹ̀ mọ̀ bí iléeṣẹ́ ìṣèjẹ́ àǹfààní fún yín nígbà náà lọ́hùn 2003 ẹ kúrò lọ́nà o Daniel ń bọ̀ o nígbà náà lọ́hùn torí pé ẹni tó wà ní àkóso ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ náà wọn ò jẹ́ ká lo Abẹ́òkúta o ìyẹn station TV station tó wà lọ́hùn àwa láǹfààní láti lo eléyìí àdẹ̀ láti bí báyìí torí pé NTA níjọ́ náà lọ́hùn wọ́n rí wa ní Ìbàdàn wọ́n rí wa lẹ́kọ̀ọ́ wọ́n rí wa lẹ́pẹ́ wọ́n rí wa káàkiri Londo state wọ́n rí wa nígbà náà lọ́hùn so it was an opportunity for us nígbà yẹn láti lè link every nooks and cranny of Ogun State so NTA yìí náà ni bàbá wa OGD lò nígbà náà lọ́hùn àti àwọn radio station míì so nísìnyí sà your excellency sà Ọlọ́run tí wàá tún dá yín padà sí senate níjọ́ náà Ọlọ́run tí ì sí ní governor tí ì sí ní senator tí ì sí ní rep Ọlọ́run gbé yín dépò governor lódìndín ọdún 8 tún kúrò ń bẹ̀ bọ́ọ̀ ló ń di lẹ́yìn ọdún 8 àbọ̀dún 10 mi tẹ kúrò ń bẹ̀ Ọlọ́run tún dá yín padà sí senate tún wà ní seat of government dẹ̀ jẹ́ kan gbòógì lábẹ́ ìṣèjọba Tinubu mo mọ̀ pé gbogbo ibi tí ààrẹ bá ń lọ pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà I always see OGD behind His Excellency President wa Bọ́lá Ahmed Tinubu so mo bẹ̀ yín bàbá nítorí Ọlọ́run ẹ jẹ́ ká tiẹ̀ lo àǹfààní tá a ní sìn ká lò fún Nta Ijebu Ode mo máa ń sọ lọ́pọ̀ ọgbà fún gbogbo àwọn tí mo máa lọ ń ké bá mo ní tí TV station mi bá dìde níjẹ̀bù ó máa pàṣádò NTA pátápátá ni pẹ̀lú state tí NTA wà lọ́wọ́lọ́wọ́ sí ìyẹn dẹ̀ máa jẹ́ independent private station tó bá fi tí private station bá fi dìde ó máa pàṣádò NTA pátápátá because everybody will soup there wọ́n kàn máa swap lọ síbẹ̀ ni so kó tó di pé ó máa wà abandoned kó tó di pé àwọn náà máa kúrò nípò tá a wà lẹ́nìí tábà máa sọ pé ká ní pé mo wà ń bẹ̀ nígbà ká ní pé now you are there now sirs your distinguished senator your excellency the former governor of Ogun State Ọ̀túnba Justus Olugbenga Daniel and the honourable House of Reps members ọmọ wa I think mi rántí orúkọ wọn dáadáa ṣá tó wá láti Ijebu Ode tó represent Ijebu Ode Odogbolu and I think Ijebu North East local government àǹfààní ta ní lélẹ́yìí o tábà ti kúrò ń bẹ̀ tábà táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́la wọ́n á bí wá pé ńgbà tá a wà ń bẹ̀ kí la ṣe àyè má padà nídìí kíní yìí o àǹfààní ta ní lélẹ́yìí láti lè tún ṣe o aláwọn tó ń jẹ́ tiwa lókè lọ́hùn tẹ́yìn mọ̀ táwọn ò mọ̀ tẹ́ bá sọ fún wọn
pé káwọn náà lo àǹfààní tí wọ́n ní sìn wọ́n yìí lò lọ́wọ́lọ́wọ́ sí kò ná wọn anything it is just directive lásán náà kàn need. Okay, I want Nta Ijebu Ode to be this standard ṣìkànnà we are not using our low personal money yẹn lówó yẹn lo anything ẹ kàn ní connection pẹ̀lú àwọn tó wà ní at the end of affairs lókè lọ́hùn upgrade Nta Ijebu Ode to standard simple. So bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin bàbá wa tẹ́wà lákìlẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ akìlẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ akìlẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ tiwantiwa o tó èmi máa ń ní kíní kan lọ́kàn mi pé tó bá pẹ́ lódodo lèèyàn nífẹ̀ẹ́ ìlú ẹ̀ lódodo kò ní ro nǹkan tóun nìkan ń ṣe àrùn tó pa gbogbo wa pọ̀ nítorí ọ̀la mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa mo bẹ̀ gbogbo ẹ̀yin màmá wa mo bẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́lá wa gbogbo ẹ̀yin gbajúmọ̀ wa tẹ ní àǹfààní tẹ ní agbára tẹ ní èèyàn tẹ lè pè lókè lọ́hùn tàbí tá a lè kóra wa jọ pọ̀ káàná wò pé constituency project ẹ̀mélòó la máa fi ṣe tabasọ́pá ní reps mẹ́ta ní Ògùn East ń bíbá yìí tabá ní reps mẹ́ta tí ẹnì kọ̀ọ̀kan bá ṣe constituency project pẹ̀lú Nta Ijebu Ode it is done already. Let's be sincere with ourselves. It is done already. And no need. We are not requesting for money. Just come there and ask nǹkan tó kù kí lẹ need. Nǹkan tá a need lélẹ̀, nǹkan tá a need lélẹ̀. You don't need to give them money. Just call the engineers. Let them to upgrade it and then bear the cost. Simple as that. So there are many ways that lè gbà láti ṣe Nta Ijebu Ode. We can use our connection to the top kini long lókè long those at the end of affairs and the student lo constituency project wa náà ó yé wa bá a ṣe ń sọ constituency project ó yé wa o constituency project wa a lè lo Nta Ijebu Ode láti upgrade Nta Ijebu Ode the heritage station tó bá dojúde ọba ń sìn ojúde ọba ń bọ̀ nísìnyí o about 2 months time ojúde ọba ń bọ̀ àmọ́ fẹ́ kí Nta cover kọ́ máa rí gbogbo àgbáyé everybody máa rely lórí Nta Ijebu Ode even Nta Abuja máa rely lórí pé because àwọn gangan ni wọ́n súnmọ́ Awùjalẹ̀ palace wọ́n fẹ́ mọ̀ nípa Awùjalẹ̀ stool ń bọ̀ lóde wọ́n fẹ́ mọ̀ nípa who be at the end of affairs lójúde ọba in case tí a bá ti rí Awùjalẹ̀ míì láti appoint everybody rely lórí Nta Ijebu Ode tó súnmọ́ Awùjalẹ̀ láti fún wa ní the right information adequate information the real source update. So tí Nta bá wá rí bá Ijebu Ode ta ló ń rí wa ṣe lọ́rọ̀ wá dàbí ẹni tó wà nínú òkùnkùn tó wá dijú tó lóhùn ń ṣẹ́jú nígbà tó lajú gan ta ló rí pé ó ń ṣẹ́jú torí pé ní òkùnkùn ló wà. So gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin èèyàn gbajúmọ̀ mo bẹ̀ yín torí Ọlọ́run k'Ọlọ́run dákunjọ kó ràn wá lọ ẹ kájẹ́ mi má bàa pọ̀ jù ẹ jẹ́ kí n dalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó wá lọ bẹ́ẹ̀ mo sọ fún wa nípa iléeṣẹ́ yìí iléeṣẹ́ MHN Childminder ìyẹn ni màá fi ṣe ojú òpó sílẹ̀ MHN Childminder àwọn iléeṣẹ́ tó ṣẹ̀ jẹ́ sílùú Ìjẹ̀bú Òde mo sọ pé iléeṣẹ́ yìí tá bá ń sọ nípa crèche tó ti mójútó ọmọ crèche I'm saying this for the first time in my life mi ìdá abroad in fact mi ìwọ plane rí so ká sọ pé bóyá mo rírọ̀ ẹ̀ lá abroad àbí mi ìwọ plane rí mi ìdébì kankan rí ṣùgbọ́n mo ti rìn nínú ilẹ̀ wa ní Nàìjíríà yìí mo rìn díẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá Èkó sí state mi ìdérí nílẹ̀ north mo dé díẹ̀ nílẹ̀ east wọ́n ti àwa bí mi sí mi tí ìrírú facilities tó ní crèche mi rí crèche tó ní facility bíi MHN Childminder mi tí ìrí wàláì kì í ṣe ẹ̀tasọ́dún torí bẹ́ẹ̀ torí wọn kéèyàn tún wá dára ẹ̀ lójú sọ pé tó bá dijọ́ Monday 23rd of this March òun fẹ́ kẹ́ everybody wá káwá wo bẹ̀ pé ṣé n ta sọ pé wọ́n ní bẹ̀ ṣé lóòótọ́ ni ṣé àwọn kóté Yorùbá ní tí ògùn ẹni bá dání lójú àfi máa ń gbárí ni ó dá wọn lójú pé tẹ́ bá débẹ̀ ẹ̀yin gan máa ṣe ha ṣé crèche lélẹ̀ ìṣá bẹ́ẹ̀ ni crèche ni ṣé crèche lélẹ̀ bẹ́ẹ̀ ni crèche ni o torí pé gbogbo amenities tó wà ń bẹ pátápátá ó jọyàn lójú ó kàyéfì ó kọjá iléèwé mi gan ò ní iléèwé nursery and primary school gan ò ní facilities tó wà ń bẹ. Let me tell you, let me remind you lórí MHN Childminder mo sọ pé nínú facilities tó wà ń bẹ conducive and well secured environment a crèche o mi sọ nípa school o now experienced and loving caregivers
àwọn tó máa tọ́jú àwọn ọmọ yín tẹ́ pé wọ́n ti ní ìrírí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yẹ pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn láti wá bọ́ sínú iṣẹ́ yìí wọ́n tún wá jẹ́ ẹni tó ní àánú láti tọ́jú ọmọ ọ̀tọ̀ ní ká bímọ ọ̀tọ̀ ní ká mọ̀ tọ́jú ọmọ ọ̀tọ̀ ní ká tún láàánú ọmọ lára àwọn nǹkan tí wọ́n ní bẹ́ẹ̀ nìyẹn well ventilated classrooms safe learning materials fully air conditioned and conditioned rooms fún ọmọ creche flexible working hours yàtọ̀ sí pé ká gbọ́ ọmọ lọ síbẹ̀ ká sọ pé aago méjì ti lù tẹ́bà yìí ti lọ gbé ọmọ yín nìkan ló máa kún bẹ́ẹ̀ o wọ́n ti máa pè yín lọ pè yín bọ̀ pé ẹ̀ tí wàá gbọ́ ọmọ yín àsìkò ti lọ àwọn náà ń lọlé àwọn náà fẹ́ lọ tọ́jú ọmọ àwọn náà ní kinní kan no that's why they call it flexible working hour from 7 a.m. to 5-6 p.m. nírọ̀lẹ́ so ẹ máa relax so that tẹ́ bá fẹ́ wùn yín láti kọ́kọ́ lọlé kẹ́kọ́ lọ rest náà tó pé tẹ́ bá tẹ́ wọn gbọ́ ọmọ délé èmi náà ti lọ ibiṣẹ́ látàárọ̀ mo wá padà délé mo wá gbọ́ ọmọ délé mo wá fẹ́ rest kò ní jẹ́ kí n sùn ẹ kọ́kọ́ fún wọn lẹ̀ ń bẹ̀ náà tó bá di 4 o'clock or 4:30 ẹ wá dìde pé jẹ́ kí n lọ gbọ́ ọmọ èmi náà ti relax dancing so ara ti ẹ ti ṣiṣẹ́ díẹ̀ nínú ilé ẹ ti ṣe a lot of things so that tẹ́ bá fún ma gbọ́ ọmọdé nínú ilé ẹ̀kan dẹ̀ wọ́n máa jọ ṣeré pa ni kò èmi ò tí ì rírú ẹ̀ rí o nínú creche omi ìsọ school so the same thing healthy lunch available healthy lunch oúnjẹ ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá à ń gbé lọ sí creche ṣe la máa ti gbé oúnjẹ àárọ̀ fún àtúngbé tọ̀sán sínú warmer tọ̀sán yẹn tó kó tó di ọ̀sán ó ti ń tutù kódà attitude débi pé tá a bá fọ́ ọmọ mi gan kò ní jẹ́ mọ́ tó pé kò ní fresh lẹ́nu ẹ̀ but iléeṣẹ́ eléyìí MHN Childminder àwọn ní pé oúnjẹ ọ̀sán yẹn àwọn làwọn máa ṣe àfi tí ò bá wù yín tẹ́ ẹ̀ bá ní interest nínú ẹ̀ káwọn ṣe tó pé ó máa wu ọmọ gan láti jẹ tó pé ó máa fresh aroma ẹ̀ àti bó ṣe máa rí lẹ́nu ọmọ inú ọmọ máa dùn láti lè gba oúnjẹ yẹn bí ọ̀tí àwọn ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ tó fẹ́ jẹ breakfast ni so gbélé ló wà ní MHN Childminder tó wà ní number 72 Oshimore Street off Awokoya nílùú Ijebu Ode tẹ́yìn bá gba UBA Bank the bash tẹ́ bá gba bẹ̀ wọnú Awokoya the first turning ní right yín yẹn ibẹ̀ ní Oshimore tẹ́ bá fi máa kọjú sí tẹ́ bá fi wọlé sí street kékeré yẹn báyìí well tarred road ni o tarred road tẹ́ bá fi wọlé bẹ̀ yẹn báyìí lọ́ọ̀kan yín lẹ́tí máa wò greenhouse tẹ́ bá gba Amadia wọlé ní Bọ́nàjọ adjacent Amadia hospital ẹ máa rí ọ̀nà tó wọlé náà bẹ́ẹ̀ Oshimore náà tún nìyẹn náà ẹ gbàbẹ̀ lọ straight down pé ẹ fẹ́ lọ já sí Awokoya ẹ ti máa rí ibi tá à ń sọ yín bẹ́ẹ̀ number 72 Oshimore Street off Awokoya so tẹ́ bá lọ síbẹ̀ ó dá mi lójú pé ọkàn yín á balẹ̀ inú yín gan á dùn pé kódà ọmọ ṣe é gbé síbi báyìí ẹ lọ síbẹ̀ láti ọ̀dọ̀ bá wọn dòpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní kábàámọ̀ ẹ lè pọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081-324-89573 tàbí WhatsApp number wọn 080-890-86409 MHN Childminder they are the best in this season now ẹ yẹ kí n wá ṣe ojú òpó sílẹ̀ nítorí pé a ti mọ rírì gbogbo àwọn tí wọ́n gbé kinní fún àwọn tó ń ṣe onígbọ̀wọ́ ètò káàdì dẹ̀ ṣe wá bí tí máa pè fún wa ọwọ́ dùn mí pé iléeṣẹ́ Aspira Nigeria Limited ó yà wọ́n lẹ́nu pé ṣáwọn èèyàn náà ò tí ì mọ ìbéèrè gbogbo ìbéèrè tá à ń béèrè lórí àwọn star prices this just one sheet náà ni o just 21 question tẹ́ fi máa gba eléyìí tẹ́ fi gba gbogbo àwọn tíwájú yẹn lọ la mú nínú ẹ̀ nínú 21 question yìí sìn wọ́n ti dáhùn bí ẹ̀ bá bíi 16 nínú àbí 14 I mean 15 or 16 so ìbéèrè wà nílẹ̀ láti mú kẹ́ẹ̀tẹ̀ wá gba washing machine yìí lọ ṣùgbọ́n tá a bá wá rẹ́ni gba washing machine mo fi ń da yín lójú pẹ̀lú ògo Ọlọ́run pé tó bá di iléyá washing machine yìí ṣì máa wà ń bẹ̀ ẹ mọ̀ pé ẹ̀bùn tá a bá pín kù a máa retain ẹ̀ ni tó bá di iléyá washing machine yìí pẹ̀lú ẹran àgbò pẹ̀lú ògo Ọlọ́run ló máa tó wá jẹ́ star price wa tá a bá rẹ́ni gba eléyìí ni mò ń sọ o ìpè tí ń wọlé salamu aleykum salamu aleykum salamu aleykum tó ẹ ti wà lórí òpó salamu aleykum tani yẹn mà láti bo Rashidat Abubakar láti ìlú Ìjẹ̀bú Òde náà àkọ́kọ́ náà ẹ ti gbọ́ gbogbo ìpè tí mo pè yẹn lórí àwọn bàbá wa àwọn màmá wa fún Nta Ijebu Ode ẹni tẹ́yìn náà bá mọ̀ nínú àwọn honourable bóyá ti House of Assembly ní o bóyá ti local government ní o
bóyá ti federal level ní o ẹ̀ǹtẹ̀ ẹ̀ bá mọ̀ ẹ̀ bá wa sọ fún wọn nítorí pé ogún wa ní NTA o tí ò bá sí NTA ẹ̀ lè rí wa pè sórí ètò yìí o náà ó yá kí n má dà yín lágara kí lẹ fẹ́ lórí ètò yìí. má kí n béèrè question lọ́wọ́ yín torí pé ẹ fẹ́ gba washing machine àbí kí n kàn fún yín láṣọ ọdún àti rice. èmi kọ́ ni máa yọ̀ǹda fún yín ìbéèrè yín ìdáhùn sí ìbéèrè yín ló máa yọ̀ǹda nǹkan tẹ́ ẹ bá fẹ́. Alájà Rasheedat Abubakar yes sincerely I must commend you ẹ̀yin àti àwọn kan you are regular callers on this program ẹ̀ rẹ̀ jẹ́ kó sun yín despite pé ẹ̀ ti ẹ̀ gba star prices wa ìsún pè wọlé I appreciate ẹ̀yin náà o kọ́lọ̀ dákun bá a dúpẹ́ lọ́wọ́ yín. Now ìbéèrè mi wá fún yín ni pé nínú Al-Qur'an Ọlọ́run bá dárúkọ àwọn obìnrin méjì kan ó ní mo fẹ́ fún yín ní àpẹẹrẹ àwọn obìnrin méjì tí wọ́n jẹ́ àpẹẹrẹ burúkú bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin méjì tí wọ́n jẹ́ àpẹẹrẹ rere àyà yẹn ó ń já mi láyà àwọn obìnrin méjì kan wọ́n jẹ́ àpẹẹrẹ burúkú àwọn méjì kan náà tún jẹ́ àpẹẹrẹ rere ẹ dárúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kí n gbọ́. àwọn obìnrin méjì tí wọ́n jẹ́ àpẹẹrẹ rere màmá ńlá wa ìyá ànábì mú àpẹẹrẹ. Mariam. ìyàwó Firaun. Allahu Akbar ìyàwó Firaun bó tẹ pé ẹ mọ orúkọ ẹ o ẹ dárúkọ Mariam bọ̀ tí ìyàwó Firaun náà ń kọ́. ṣé tíṣà wa lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀. ó yá continue kí n má waste time yìí. Oh God mo ti fẹ́ máa fọwọ́ gbé kínní ìṣá pé kí n máa gbé bọ̀ nílé yín. ìyàwó ànábì Nuh àti ẹ̀yà ẹlẹ́ẹ̀kejì ẹ mọ orúkọ ẹ ó yá ẹ ti ẹ gbìyànjú tó yóò bá ti ẹ jó orúkọ ẹ ẹ ṣàlàyé ẹ ṣàpèjúwe kí n mọ̀ pé ẹni tẹ́ ń sọ ẹ náà ni. ẹ láì dá obìnrin mẹ́rin mo béèrè ẹ̀dẹ̀ dárúkọ mẹ́ta oh God kí ni kí n ṣe o ok ayá kí n ṣe báyìí tí n bá béèrè táwọn míì bá wọlé tí n bá béèrè lọ wọn ẹ̀yin let me say ẹ ti gba 75 at least àwa sọ pé mẹ́rin ẹ̀dẹ̀ dárúkọ mẹ́ta so you got 75 over 100 tẹ́lómi ò bá ti gbà tó 75 nínú ìbéèrè tiwọn then automatically you won this thing mo rò pé àlàyé mi yẹn yé but tó bá ti gbà more than 75 automatically ẹni yẹn ti win ẹ okay but despite that now I will still give you aṣọ ọdún mo láwọn àǹkárá kan tó rẹwà aṣọ ọdún àǹkárá yẹbẹyẹbẹ nílé sẹ̀mú dẹ̀ máa tún fún yín ní jẹ́ kí n tún wò kí n mo lè fún yín náà ẹ láìkẹ́ agbójẹ́dí ẹ láìkẹ́ ẹ kàn fẹ́ gbà ni o ok ẹ láìkẹ́ bó ti bẹ́ẹ̀ yín ò bá ti ẹ láìkẹ́ bó jẹ́ dáàdi wa pẹ̀lú àwọn ọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan látọ̀dọ̀ aládàá àwọn bàbá wa àti àwọn màmá alẹ́kùnlẹ́jà lókè ajé máa fún yín ní agbójẹ́dí tẹ bá wò mí nínú ilé bó ṣe rí leléyìí nínú kí 4 litres àbí 2.5 litres dẹ̀ máa fún yín ní ọṣẹ ìfọnu náà láti iléeṣẹ́ kínní máa fún yín ní rice so ó ti tó ẹ jẹ́ ká tún gba ìpè ẹlòmíì wọlé now bí a kì í sáré máa pe káàdì torí pásìkò ń lọ ká tó máa retí pè mí kó máa yẹ pé bóyá mo tún kó káàdì mi padà sílé salamu aleykum ta nìyẹn láti bo olówó lágbà Mariam láti Ìjẹ̀bú Òde ọmọ owó kí lẹ fẹ́ sọ ẹ kàn fẹ́ kí wàá jàre ẹ̀yin náà ẹ ti gbẹ̀bùn gan o kò yẹ kẹ́ ẹ ti ẹ̀ pè mọ́ mí wọ ẹ̀ẹ̀mejì lẹ́gbẹ̀bùn ẹgbẹ̀bùn lẹ́ẹ̀díndín ẹ̀ẹ̀mejì lẹ́gbẹ̀bùn ẹni tí ó gbà rárá ńkọ́ ok ajá Mariam náà nínú àwọn ìyàwó ànábì ok let me say ìyàwó mélòó lànábì fẹ́ ìyàwó ànábì mẹ́rin ẹ dárúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Aisha. 1.
2. Tíṣà kan wà lábẹ́ yín tó ń kọ́ yín ó yá mò ń gbọ́. Pápápá nítorí àsìkò. Ẹ ti dárúkọ Aisha Khadija náà ni. Àwọn méjì tẹ́ mọ̀ nìyẹn. Bó tẹ́ pé ẹ̀ tí ẹ̀ tí dáhùn béèrè mi rárá. Ìbéèrè mi gangan ni pé bóyá jẹ́ kẹ́lòmí wọlé ṣáà ẹ má wọrí, ẹ jẹ́ kẹ́lòmí wọlé. Ẹ má wọrí, màá fún yín náà ní rice láti ọ̀dọ̀ màmá wa Alájà Shukrat Adenuga Amama. Màá fún yín ní rice láti ọ̀dọ̀ tuntun. Mo mọ̀ pé ẹ ti gba rice bí ẹlẹ́ẹ̀mejì lẹ pè wọlé, ẹ̀ẹ̀mejì yẹn gan yà mí lẹ́nu. Ó ju méjì lọ. Ẹ ti gba rice, ẹ ti gba gàrí, ẹ ti gba ọṣẹ, ẹ ti gba ẹkọ́dà, ẹ ti gba aṣọ pàápàá. Salamu alaikum. Salamu alaikum. Àmì Ọlọ́run àtẹ̀yìn náà. Muhammadu Jami olówó lágbà, ọkọ Alájà Mariam olówó lágbà látọmọ owó. Ó yá. Alhamdulillah. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àmín. Now, ẹ jẹ́ ká torí àsìkò. Alájì Jami olówó lágbà. Ẹ dárúkọ àwọn ànábì mẹ́ta nínú Al-Qur'an tó jẹ́ pé ẹ gbọ́ mi dáadáa o, ẹ gbọ́ mi o. Ànábì mẹ́ta nínú Al-Qur'an tó jẹ́ pé ànábì Ọlọ́run ni wọ́n. Àwọn ọmọ wọn náà ànábì Ọlọ́run làwọn náà. Ẹ dárúkọ àwọn mẹ́ta. Ení. Ta lọmọ ẹ̀ tó jẹ́ ànábì? Ta lọmọ ẹ̀ tó jẹ́ ànábì? Ànábì Isaac. Ó yá ẹ tẹ̀síwájú torí time. Ẹ tẹ̀síwájú time. Ànábì Yakub. Obi Yusuf. Ó yá. Ànábì ò sínú Kùránì o. Ànábì méjì tẹ́ mọ̀ nìyẹn. Bàbá Ismail. Ibrahim náà ni bàbá Ismail. Ẹ ti sọ yẹn tẹ́lẹ̀, ẹ ti sọ pé Ibrahim bí Isiaq, èmi tí ẹ ti gbà bẹ́ẹ̀ tí ẹ dárúkọ Ismail ó ṣáà bí Isiaq, ànábì kan nìyẹn. Bàbá ànábì Yusuf ẹ ti tún dárúkọ yẹn náà Shuaib. Ìkẹta ńkọ́? Ó dàrú mọ́ yín lójú ẹ̀yà, ẹ má bínú, ẹ pẹ̀lẹ́ Ọlọ́run jẹ́ kó tètè wá. Àsìkò tí ń lọ lórí ètò, ẹ jẹ́ kí n sáré pé káàdì náà. Káàdì Airtel àsìkò tí ń lọ lórí ètò yìí. 08 33 03 83 35 71 17 48. Again, 08 33 03 83 35 71 17 48. Glow card 70 64 24 59 91 50 828.
Again, Glow card 7064 2459 9150 828. The last one, MTN card 4133 1084 1568 42601. Again, 4133 1084 1568 42601. Now MTN card ni ẹ gbogbo àwọn tó fún wa ní káàdì náà lórí ètò gbogbo láti dúró àti kó gbogbo wọn pọ̀ gbogbo ẹni tó fún wa lẹ́bùn àti àwọn ẹ̀bùn oúnjẹ àti aṣọ àtowó àmì àti káàdì gbogbo yín pátápátá ọba tó ní ẹ̀san lọ́dọ̀ kó bá dúpẹ́ kó bá san yín lẹ́san lóore fajazakumullahu khairan jaza. Àsìkò bá aṣọ lé lórí ètò yìí nítorí Ọlọ́run ẹ má bínú pé à ń lè gbé ìpè kọ̀ọ̀kan mọ́ nítorí pé ààrẹ ọjọ́ muso olókun ọjọ́ ti lọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ lórí ètò lẹ́nìí tó bá tún di iléyá kọ́lọ́ ń ṣe nírọ̀rùn fún wa bẹ́ẹ̀ kó di iléyá and condition ti iléyá yẹn ni pé a fẹ́ sáré pé kárí ẹran iléyá tó bá at least kó tiẹ̀ jẹ́ ẹyọ kan at least pẹ̀lú àwọn ẹ̀bùn míì tàbá ti rẹ́ran iléyá kan but àyínwó tàbá lè rí méjì mẹ́ta káti kọ́lọ̀ tiẹ̀ fi dùn àwọn kan tí wọ́n pẹran nù ilé wọn kó fi dùn wọ́n nínú káwọn tó ń gbọ́ wa àwọn bàbá wa àwọn màmá wa tọ́lọ̀ wọn bá fún lówó tó fún lọ́lá tán lè rẹran fún yàn bíi mẹ́ta mẹ́rin márùn wọ́n tiẹ̀ kó ẹran fún wa lórí ètò yìí pé àwọn tó ń pẹ́ Ọlọ́run ọba ò kádàrá pé kí wọ́n rẹran pa tó dẹ̀wùn wọn ẹ fún wọn lẹ́ran kọ́kàn béèrè 1 2 3 kọ́ńdẹ̀ gba ẹran inú wọn máa dùn títí láéláé wọn nígbàgbé yín so à ń retí pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́n dákunjọ kó bá wa ṣe bẹ́ẹ̀ wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run ẹ aláṣẹ àti olùdaríṣẹ́ Nta Ijebu Ode mo kí yín sà bàbá wa engineer Absalam kọ́lọ́n dákun bá dúpẹ́ kó bá kí yín kó bá mọ rírì yín Ọlọ́run dákunjọ ìlàlẹ̀ àmọ́ inshallah òkè lọ́la yín ó máa lọ gbogbo àwọn ọ̀gá ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ Nta Ọlọ́run má jẹ́ kẹ́ wálẹ̀ láéláé iṣẹ́ yín ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run ibi gíga téèyàn ń dé lẹ́nu iṣẹ́ ìjọba Ọlọ́run bá gbé yín débẹ̀ á jèrè ara yín ẹ jèrè àwọn ọmọ náà pẹ̀lú ògo Ọlọ́run wọlá àti tóbi Ọlọ́run wọlá àánú Ọlọ́run ó fi kárí gbogbo òṣìṣẹ́ tó kéré jù dé sálẹ̀ nínú Nta Ijebu Ode yìí adúpẹ́ lọ́wọ́ yín àmọ́ rírì yín o ìwé tí ò bá sẹ́yìn ni kò lè sá wa o àgbà tó ní ẹ̀san lọ́dọ̀ kó jẹ́ kájọ kó san ẹnì kọ̀ọ̀kan alẹ́sàn olóore gẹ́gẹ́ bí mo sọ síwájú lẹ́ẹ̀kan nígbà tí ààrẹ lòmíì tó gba ìbéèrè bíi 75% upward then automatically Ajia Rashida Abubakar tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá ń wò mí nílé you've won this for yourself so bóyá kẹ́ pè mí lẹ́yìn ètò lẹ́nìí tẹ́ bá pè mí lẹ́yìn ètò lẹ́nìí èmi àtàwọn ọ̀gá mi àjọ sọ ẹni èjì ẹ̀ta pọ̀ mọ́ra wọn torí pé condition ni pé orí screen orí afẹ́fẹ́ lẹ̀ ti máa wá gbà purposely a lè torí ẹ̀gbẹ́ tó kalẹ̀ lọ́la láàrin 30 ìṣẹ́jú àbí nǹkan kan báyìí kẹ́ wá gbà tó bá pé tẹ́ bá pè mí padà lẹ́nìí bọ́ tẹ́ bá ti pè mí lẹ́nìí títọ̀lá bá ti kọjá á jẹ́ pé ìgbà tó bá di léyà lẹ̀ máa wá gbà orí afẹ́fẹ́ lẹ̀ ti máa gba kínní yìí o àní gbé fún yàn lẹ́yìn nítorí pé àwọn tó gbé fún wa àtàwọn tó wà ń lé kán lè mọ̀ pé òdodo bá ṣe àmọ́ ẹnìkan rí àdẹ̀ṣègbè lẹ́yìn ẹnìkankan kọ́lọ̀ sọ kó dúpẹ́ lọ́wọ́ ẹnìkan sọ wá lẹ́sàn gbogbo àwọn tájọ ṣe láti ìjọ yìí abẹ́ Ọlọ́run kọ́lọ̀ ṣe dáadáa fẹ́ nìkankan wa wàhálà wa náà Ọlọ́run má jẹ́ kó já sófo níwájú Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim. olùwàbàgbò tó gbámúṣe má lásìkò mìíràn wọ X-Farm ni ó lọ. ọ̀fẹ́rẹ́ jára máa ń lo àbàgbò tó gbámúṣe má lásìkò mìíràn wọ X-Farm ni ó lọ. bẹ́ẹ̀ kò ló bá gùn bí ejò ṣẹgbẹ́lẹ̀ ò pé wọ́n jẹ́ ilẹ̀kẹ̀ wọn pọ̀ lọ́jà ṣé bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbàgbò tó gbámúṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánìí ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa X-Farm ní kàngbá ó ní Ijebu Ode ń bì opposite Izeiko Osu campus your satisfaction is our hallmark wá sún èpè nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa 09026211702 Yusuf Adewale 752 at yahoo.com sanidi mewa wá bá wa dòwò pọ̀ kájé owó gbà kíá.
iléeṣẹ́ The Bash ti kó àǹfààní láwọ̀ lú o pẹ̀lú The Bash Gold Room níbi tí a ti ń ta ẹja lóríṣiríṣi bí ẹja koté ẹja kroka ẹja titus frozen chicken crate ẹyin lẹ́yẹlẹ́yọ àti ẹni bá fẹ́ kó lọ́pọ̀ yanturu. Bákan náà ní iléeṣẹ́ The Bash ń ṣe aquabash table water omi inú ike yẹn omi inú ọ̀rá àjọ NAFDAC fún òtẹ̀lú omi aquabash tá a sì ń ṣe omi yìí láyìíká tó mọ́ tónítóní. ẹ tẹ́lẹ̀ ṣèjà kẹ́ ẹ gba iléeṣẹ́ The Bash Gold Room àti aquabash table water lọ láti rẹ ẹja lóríṣiríṣi tó fi mọ́ frozen chicken. iléeṣẹ́ méjèèjì yìí wà ní number 1 Alhaji Jogbo street lẹ́bàá The Bash oil and gas ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn. ẹ sì tún lè pè wá lórí nọ́mbà yìí 08095672510 08057125718 àti 08033595545 ní The Bash Gold Room àti aquabash table water ojúlówó ló jẹ wá lógún. iléeṣẹ́ The Bash oil and gas ní kẹ́ ẹ gbà lọ tẹ́ bá fẹ́ ra epo pẹtiró dísù àti ọ́ìlì lóríṣiríṣi tó sì jẹ́ ojúlówó. ní The Bash oil and gas àwa kì í yí mítà wa o torí pé a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. bákan náà la tún ní The Bash supermarket àti The Bash plaza. ní The Bash supermarket onírúurú nǹkan lẹ́lẹ́ rírà níbẹ̀ àwọn nǹkan bíi The Bash oil oyin gidi aquabash table water omi ẹlẹ́rìndòdò juice lọ́lọ́kan òjọ̀kan indomie noodles ice block àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtúnṣe POS service fáwọn èèyàn tó bá fẹ́ gbọ̀wọ́. iléeṣẹ́ The Bash oil and gas àti supermarket àti The Bash plaza wà ní number 1 Alhaji Jogbo street ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn àti ní ẹ̀ka nínú ọgbà tasred ní Ìjagun nípínlẹ̀ Ògùn. nílùú Èkó àwa ládojúkọ Mayfair garden ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Àpẹ́ Ìbàjò Lẹ́kì Àwòyàyà nípínlẹ̀ Èkó. ẹ tún lè pe àwọn nọ́mbà yìí 08095672510 àti 08057125718 níléeṣẹ́ The Bash oil and gas ìbẹ̀rù Ọlọ́run la fi ń ṣiṣẹ́. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Salma? Ìgbà tó tó bá balẹ̀ agbọ́n mi ní í ṣe kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan balẹ̀ agbọ́n dòní ó ti balẹ̀ gbẹ ó YS Farms ti ṣàgbékalẹ̀ ìrọ̀rùn gbẹdẹmukẹ fún gbogbo.